for the up 10 times. I think some people, they've cut away their ear. You won't believe that as I was coming from work yesterday, as early as 7:30 to 8, am I communicating? I've told you all that my life doesn't revolve justice for Mohbad. Am I communicating? I've said that to you several times. And I think people should respect people's privacy sometimes. I'm not saying calling me or sending me a message is wrong. But am I communicating? You won't believe no be shame wole by ni ojo Happy New Year. One nuisance called. She has been calling and I thought she was calling she needed something from me. Yeah? So o tin pe mo sha ni ma gbe phone yen ti ba ti wonule. So bi she wonule, I picked her phone and the next thing she was talking to me about is about Mohbad. I've told you all. Please, let's respect ourselves. Báwo lẹ ṣe máa pè mí ní on the first tó jẹ́ pé ọ̀rọ̀ Mohbad de mama bá mi sọ. Fine, we want justice. But at the end of the day, the fact that you have my number does not give you the privilege, the audacity to call me at that such time. Am I communicating? Please, ẹ jẹ́ ká respect ara wa. Kó má jẹ́ pé mama wo blocking, don't say that mo blocking wèrè tó pè mí lánàá yẹn náà. Am I communicating? So please, Facebook, can you love and like? If you're not loving and liking, talk about the video while that's it, please. Am I communicating? So please, let's respect ourselves. The fact that I come here always, yeah, and I'm always talking about Mohbad doesn't mean that I don't have a job. Monisha, I have my family, I have my home. Am I communicating? So if you, the hair is from Maya. It's from Maya, and my makeup was done by Maya. So please, gbogbo e o shite de mama pe no ko se pe ni nkan gidi kan te fe so gbogbo ọ̀rọ̀ yin ko hold water evidence kan mama sọ̀rọ̀ se ko be me stupid ni. Every word I say here without, every word I say here, I'm always saying let them take me to court. Tó bá fẹ́ challenge me, let them take me to court. So if you are giving me any nonsense, if you are giving me any nonsense information, if you don't have anything to back it up, please don't send it to me. Please. I'm not stupid. I'm not daft. Okay? If you want to give me BJ wo buy, BJ Jakatu wo buy. Mama, I commune with people. I commune with sensible people. But you can't just call and tell me, and tell me nonsense. Anyway, that's that. I have the link. A lady sold it to me. It's 150 pounds. 150 pounds. Yeah. Now, that is not the point of contention. I love and like. Sheti binuni. Sheti binuni. Show some love if you're not angry. Show some love if you're not angry. I just need to tell you. Because many of the bloggers on social media, love and like, please. Many of the bloggers on social media, and you all know that, you dare not call them. We don't even pick your phone. Even if you pick their phone, you dare not, they won't even talk to you. You will call, and they won't talk to you. But I gave you that privilege. It is not a right. It is a privilege. So I wouldn't want you to rubbish that privilege. Because I accept everybody irrespective of who you are, irrespective of your tribe or anything. On your I welcome everybody. But in the act of welcoming people, I don't want you to start calling me calling me in the midnight, calling me early in the morning, early in the morning of New Year. Kama sọ̀rọ̀ Mohbad. Ṣé àpọ̀kọ̀jayé mumi? Ṣé kò sùn ni kò dóko ni? Tó yẹ pé mi la máa fọ̀rọ̀ Mohbad pa. That's it. Now, I want to talk about something before going into something. Yeah? Facebook, you can see my topic. I said Nigerians in diaspora. Please lend me your ears. Instagram, you did not see my topic. But my topic is Nigerians in diaspora. That is, Nigerians living abroad. Yeah? That is why I'm out this afternoon. I have been getting a lot of reports from Nigerians in diaspora. Not everyone. Sherry Moma son kokon. Àwa wí tó wọ́n pè èèyàn kan ní bully. Ṣé ó rí ìwà tí ṣe sí yín
ó ṣó pé bully gan lẹ́yìn gangan. Ẹ bá wa dájọ́ yìí o gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí o. Mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ lórí àwọn tó ń gbé àwọn èèyàn wá sínú ìlú yìí. Ṣé ń gbọ́ mi? Àwọn tó ń gbé àwọn èèyàn wá sínú ìlú yìí. Ṣé ń gbọ́ mi? Ṣé ń gbọ́ mi? Àwọn tó ń gbé àwọn èèyàn wá sínú ìlú yìí gan. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lórí àwọn yẹn. Wọ́n sọ pé wọ́n ń gbé àwọn ẹ ti mọ̀ kí ló pé yẹn tó fi fún wọn ní visa ńgbà kan. Ṣé rántí? I came out to talk about it, fair enough. But having said that, Sherry, many of them, ṣé ń gbọ́ mi, wọ́n kó àwọn èèyàn wá síbí báyìí. Wọ́n kó àwọn èèyàn wá síbí báyìí. Wọ́n ò fún wọn níṣẹ́, wọ́n ò fún wọn ní nǹkan kan, wọ́n kó wọn débi tán, wọ́n dà wọ́n sí títì. Wọ́n ní kó máa wáṣẹ́. Ṣé ń gbọ́ mi? Now, caregiver, thank you. Ẹ ti mọ̀ kíní yẹn, visa ton fún ẹ mo mọ̀ tí ẹ mọ̀. I came to talk about it then because I know somebody that was genuine that was doing it. Ẹ take advantage àwọn people yìí. Mo dẹ̀ sọ́nà ńgbà tí àwọn èèyàn ń bọ̀. Mo ní ẹ má ta lẹ́yìn kẹ́ fi wá sí lóyìnbó. Ẹ má gbé gbogbo nǹkan dílé yín ta kẹ́ fi wá sí lóyìnbó. Am I communicating? Now that is not the bone of contention. Àwọn èèyàn wá débi tán. Ẹ̀yin tẹ́ ń filé rent. Táwọn Asian bá tẹ̀ ń ṣe. Tí àwọn Paki bá ń ṣe. Tí àwọn ìlú mi bá ń ṣe. Kí là ń pera wa ní Nigerians fún? Kí là ń pera wa ní ọmọ ìlú kan náà fún? Ẹ lè ever rí àwọn Asians kó fi ìyà jẹra wọn. Ó máa help ara wọn ni. I keep on saying it. Certificate of sponsorship. Thank you so much. I keep on saying it. Mo sọ kíní back to back every time. The fact pé owó tó mo fi sí gbé fún wọn gan tó ní kó gbà. Kò ṣowó yẹn ni gbogbo wọn gbà. Ìyẹn ò tiẹ̀ kàn mí ná. Ibi tí yàn ti ń ṣe nìyàn ti ń jẹ. But having said that, ẹ tún wá mú wọn débí. Ẹ ní fún wọn níṣẹ́. Ẹ tún wá fún wọn níṣẹ́ nìyẹn. Ẹ dá wọn sí oh God. Ẹ bá my love and like. Tẹ́ bá wá dá wọn sí oh God kan. Incident kan ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí n sọ fún yín. Àgàgà wọn tó ń filé rent. Ẹni tá à ń sọ yìí. Ilé council ló gbà o. Ilé council ló gbà o. Ẹ máa gbọ́ o. Ó ń gbà. Normally ilé council yẹn kò tẹ̀ jẹ́ kó gbà yàn sí. Ẹ̀yin tẹ́ gba visa tó ń fi ń dẹ́rù bá yín. Tó máa sọ pé tó bá sọ síta. Tó máa sọ pé tó bá sọ síta. Wọ́n máa dẹ́ padà sí Nàìjíríà. Gbàgbé wọn lè dẹ́ padà. Sórí wèrè tó ní ẹ lára nínú ìlú yẹn. Àwọn ni kò fẹjọ́ wọn sùn wọn lè dá yín padà. Because they are not supposed to bring you here and make you suffer. Ṣé ń gbọ́ mi? Ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ mi lọ. Ó gba ilé council. On a good day, ilé council. Ó ní right láti fi rent. Tẹ́ bá dẹ̀ máa wo ẹni tó gba ilé council yo. Ó lè jẹ́ council ló bá sanwó ilé ẹ̀ o. So, benefit fraud nìyẹn to start with. Ṣé ń gbọ́ mi? Kí ni yẹn bí mi nú gan o? Ó gba ilé council. Ilé council tó jẹ́ pé kò jẹ́ kó gbàyàn síbẹ̀. Ó tiẹ̀ wá gbàyàn síbẹ̀ nìyẹn. Ó fún girl yìí ní yàrá kan. Ṣé ń gbọ́ mi? Ó fún girl yẹn ní yàrá kan. Ó ń gba £500. £500 tó jẹ́ pé ó máa sanwó gbogbo ilé yẹn fún council. Ó dẹ̀ tún máa mú change dání. Ẹ máa gbọ́ ó gbòyìnbó sí yàrá kan. Ó gba Nigerians sí yàrá kan. Ṣé rí nǹkan tó máa ń bí mi nú fún àwọn Nigerians wa? Wọ́n lè sọ pé yín tẹ wá fún COS náà tẹ́ ń ṣiṣẹ́ ní UK yìí. Wọ́n sọ pé ẹ má ṣe bẹ́ẹ̀. Wọ́n ní ẹ má fẹjọ́ ara yín sùn níbi iṣẹ́. Ṣọ́kó bá wa ni. Ṣọ́kó bá wa ni. Ṣé dandan ni ká débì kan kọ́mọ ìpa débẹ̀ ni? Wọ́n ní ẹ má lọ máa fẹjọ́ ara yín sùn. Ṣọ́kó bá wa ni. Ẹ jẹ́ kí n máa sọ lọ. Woman tí mo sọ tí mo ní ó gbalẹ̀ council iṣẹ́ ń gbọ́. 3-bedroom flat house lọ fún. Òun wà ní yàrá kan. Ó gba Naija sí yàrá kan. Ó gba òyìnbó sí yàrá kan. Ṣé wá rí ìnira ẹ bá mi love and like Facebook. Ṣé wá rí ìnira tó ń fún Nàìjíríà yẹn kò ní òyìnbó yẹn lára o. Gbogbo nǹkan tí ó gbà pẹ̀lú Naija yẹn ó ń gbà pẹ̀lú òyìnbó yẹn. Now kí mo wá fẹ́ fàyọ. Ṣé ń gbọ́ mi? Lady yẹn wá fẹ́ mú ọkọ ẹ̀ wá sí. Ọkọ lady yẹn ti dé. Ṣé máa pé dìsín lady yẹn máa ń ti ọkọ ẹ̀ mọ́lé ni. Tí woman yìí bá wà ní á ti ní kó tètè jí. Á jáde lọ kò tí níṣẹ́ ọkọ yẹn ò tí níṣẹ́. Ọkọ yẹn máa rìn kiri Manchester. Á máa rìn kiri Manchester. Á máa rìn kiri ni. Kò síbi tó fẹ́ lọ kò níṣẹ́. Á máa rìn kiri. Ẹ lè imagine nínú òtútù yìí. Ṣé mo nǹkan tó ń fi jẹ́ kí woman yẹn rí wọn. Woman yẹn sọ pé kò lè gbàlejò. Àlejò ò lè wá.
kò lè gba ọkọ ẹ̀ tó bímọ fúnra wọn ó ní kò lè gbà sílé ó dẹ̀ ń gba £500 lọ́wọ́ ẹ̀ ẹ ṣe jẹ́ ká wò pé a mọ́ra wa rí a dẹ̀ fẹ́ help ara wa ṣé rí nǹkan tọ́lọ́run ò ṣe yọ́nú sí ìlú Nàìjíríà nìyẹn because a ti burú jù wọ́n níyàn dúdú ìwà dúdú ìgbà tèmi délùú yìí máa fún yín ní scenario ìlú tí mo fi délùú yìí ìgbà tèmi délùú yìí mo máa ń sọ tẹ́ bá fẹ́ kọ̀ tiẹ̀ lè kọ̀ tiẹ̀ ìjọba ti mọ̀ mo ti pay dues mi mo ti jẹ ìyà fún nǹkan tí mo ṣe yẹn àwọn tí mo dẹ̀ help nílùú yìí wọ́n ń wò mí tọ́n bá wò mí wọ́n á rí fídíò yìí ìgbà tèmi délùú yìí tí mo gba ìwé mi nílùú yìí the fact pé many of our Nigerians tó wà ń gbà yẹn tí mo mọ̀ bí ti ẹ̀bọ̀n wọn gan tó bá ṣáà ti súnmọ́ mi tó bá ti sọ pé wọn ò níwèé mo máa fún wọn níwèé mi kan fi ṣiṣẹ́ ni mo máa fún wọn níwèé mi kan fi ṣiṣẹ́ ni mi ìmọ̀ wọn rí o 99% of them lẹ́ni mi ìbá wọn sọ̀rọ̀ o because mo gbọ́ pé àwọn kan sọ́ngbà pọ̀ pé mo gbowó mo dẹ̀ sọ mo ní tí mo bá fún níwèé mi kó fi ṣiṣẹ́ rí tí n bá gba owó lọ́wọ́ ẹ̀ tó bá bò mí láṣìírí ọ̀run ò ní bò láṣìírí because mo wò pé sórí iṣẹ́ tó ń ṣe yẹn tó fi oúnjẹ sórí table fún àwọn family ẹ̀ ní Nàìjíríà àdúrà àwọn family ẹ̀ lásán ó ti tó fún mi mo máa ń sọ kíní kan I love and like Facebook ṣe rí tó bá ṣe oore fẹ́yàn dúdú má dúró pé ẹni tó ṣoore fẹ́yàn ló máa san o lè ṣe oore fẹ́yàn dúdú kó jẹ́ pé èèyàn funfun ló máa san o lè ṣoore fọ́kùnrin kó jẹ́ pé obìnrin ló máa san kí ló dé ta wicked àwa Nigerians this is 2024 ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ are you mad Tèmítọ́pẹ́ you said they help me pay pension what pension I did not even allow them to pay my pension so if you want to hear that I am paying my own pension myself they are not paying my pension so you can check them out and ask them àbórí ẹ burú ni èmi ti ráwọ̀ èèyàn nílùú tó yẹ pé wọ́n máa fún wọn níwèé ẹ máa gbọ́ o wọ́n á tún fún wọn condition wọ́n á ná account àwọn ni kó fowó sí o wọ́n ní gbogbo àwọn tó lówó mi pátá account tí mo ní gbà yẹn kí n tó ní immigration problem account tí mo ní gbà yẹn account tí mo ní nínú ìgbà yẹn kò ṣe fraud o mo níwèé ni o ṣe ń gbọ́ mi account tí mo ní gbà yẹn because mi ìfẹ́ jẹ́ kọ́ mọ́dà pọ̀ má sí mi ìfẹ́ kó jẹ́ pé wọ́n máa sanwó síbẹ̀ nǹkan kan á ṣẹlẹ̀ màá sọ pé mo yáwó yẹn ni o àbí direct debit ló mówó gbogbo wọn ni mo ṣí account fún tí mo mú account lé lọ́wọ́ àwọn people yà tún ní kẹ́ lòwe wọ́n tún ní kẹ́ máa lo account àwọn kan máa sanwó sí wọ́n tún sanwó sí ẹni tó ṣiṣẹ́ tó sanwó sí account yẹn ìnira ló máa fi gbowó yẹn ó lè jẹ́ wọ́n san 1,000 sí ó lè kọ́kọ́ gba 500 ó lè kọ́kọ́ gba 500 kó sọ pé owó òwe tó ń lò tó bá tún gbà yẹn tán 1,000 tó tún kù tó ti jẹ kókó fẹ́ni ẹlẹ́ni ó tún lè kó 500 fún kó sọ pé yẹn nǹkan kan ṣẹlẹ̀ ní o òun á dá padà fún tí yẹn bá sọ̀rọ̀ jù á gbàwé lọ́wọ́ ẹ̀ ẹ lọ́wọ́ gbogbo àwọn tó hùwà burúkú bẹ́ẹ̀ yẹn wọn ò rí bá ti ṣe wọn ọ̀rọ̀ náà gbégbà ojú kan lọ́wọ́ àbí omi adágún nílùú òyìnbó ìlú òyìnbó ló ń lò wọn àwọn òlòlú òyìnbó am I communicating Facebook love and like ẹ wá wo woman yìí ó wá fi lé rent fún yàn ó gba £500 per just one room ó fún wọn ní condition wọn ò lè tan heater ẹ wo Tèmítọ́pẹ́ I will insult you billion times it is not deducted automatically go and confirm if you don't want your pension to be deducted they will not deduct it I'm telling you for free now if you don't want it to be mo ma wọn nurse nílùú ìdada tó sọ pé kó má deduct pension òun I'm not talking about government pension I'm talking about private companies now government pension fine ó máa gbà yẹn àfàwọn tí ò bá ṣiṣẹ́ gan gbà yẹn owó wọn ò kàn ní pọ̀ ni but ìwọ tó bá ń ṣiṣẹ́ wàá gba government pension pàṣẹ yes you have the right to tell them your pension should not be deducted I know it is deducted automatically but tó bá ti deducted lẹ́ẹ̀kan tó bá fẹ́ kán deducted wọn ní deducted yes so òun lè máa gbọ́ pé àwọn èèyàn relocate sí Nàìjíríà padà àwọn ìyá pensioner yẹn wọ́n ń gbowó bí méjì wọ́n ń gbowó government pension government wọ́n dẹ̀ ń gba pension iṣẹ́ tó ṣe ẹlòmíì tó wà lẹ́kọ̀ọ́ sí tó relocate ṣe ń gbọ́ mi ẹlòmíì gba 2,000 lóṣù yes fún pension because wọ́n ti ṣiṣẹ́ sílẹ̀ ni torí ẹ̀ mo ṣe máa ń sọ fáwọn tó ń jẹ adúró nílùú yìí àwọn tí ò ṣiṣẹ́ peanut ni pension wọn at the end of the year tó bá fẹ́ sinmi peanut ni èmi mọ́mì kan tó lọ sí Naija over 2,000 ló ń gbà ní pension ẹjọ́ kí náà tó fẹ́ fi ṣe mọ́mì tó ti over 70
tó yàn ṣe máa sọ pé kẹ́ ṣiṣẹ́ ẹ̀yin tẹ́ jókòó òṣì tẹ́ kàn bímọjọ́ tẹ́ fi kan ṣe kan tẹ́ kàn bímọ tẹ́ sọ pé ẹ ní ṣiṣẹ́ o owó táwọn bàbá yín san fáwọn British tó wá colonize yín owó yẹn lè ń gbà padà ṣé nǹkan tí mo sọ yẹn ẹ jẹ́ ká máa sọ lọ. Now obìnrin yìí gba £500 lọ́wọ́ lady yìí òun ló máa sàsìkò tó máa tan gas nínú òtútù burúkú yìí òun ló máa sọ àsìkò tó máa Facebook Love and Live òun ló máa sọ àsìkò tó máa tan gas òun ló máa sọ àsìkò tó máa tanná wọn ò lè lómi jù kò lè wẹ̀ lẹ́ẹ̀mejì kò lè wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta rules and regulations tún wọnú ọ̀rọ̀ yẹn ṣé ń gbọ́ mi ọkọ lady ìwà dé orí pọkọ àtìyàwó ni wọn ọmọ wọn ìwà Naija ọkọ lady ìwà dé ṣe mọ̀ pé woman yóò gbà pé kí ọkọ yẹn bá wọn máa sùn sínú ilé Ọlọ́run tó yọ lady yẹn ni pé night ni woman yẹn ń ṣe night ló ń ṣe tó bá ti lọ woman ọkọ lady yẹn ọkọ àtìyàwó ni wọn o ọkọ lady yẹn á wá sínú ilé á sùn woman yìí máa ń dé ní 8 o'clock 8 to 8 ló máa ń ṣe lady sọ pé by 7 ọkọ wọn ti sáré wẹ̀ á wọṣọ á wá máa rìn kiri town center á máa rìn kiri gbogbo títì Manchester ẹjọ́ ẹ̀yin tẹ́ ń wò mí ṣé wà bẹ́ẹ̀ yẹn dá ilé tó jẹ́ pé gbogbo owó tó gbà lọ́wọ́ èèyàn kan gan òun ló fi sọ gbogbo owó ilé tó tún gba change ń bẹ ẹjọ́ ṣé wà yẹn dá báwo ni mo ṣe mọ̀ lady yẹn wá bá mi pé òun wálé ni ṣé wà bẹ́ẹ̀ yẹn dá ká máa ṣe fúnra wa ó gba 500 lọ́wọ́ ẹni nínú kòsíkòsí ọkọ ẹ̀dẹ́ èdè oní kò lè sunulé ṣé tó bá jẹ́ ọkọ ti ẹni ò ní jẹ́ kó sunulé ẹjọ́ kí náà fẹ́ ṣe pátápátá wàá sọ fún wọn pé wọ́n lè fi £50 kówó lé yẹn o bí àwọn méjì ti ń lo ná àwọn méjì ti ń lo omi ọkọ lady yẹn ó máa ti bọ́ síta láago 7 9 o'clock ló bá tó padà sínú ilé ó kàn máa rìn kiri títì ni tó bá rìn títí á lọ jókòó sínú McDonald's tó bá rìn títí á wọnú ṣọ́ọ̀bù á máa rìn kiri ọjọ́ wo ló fẹ́ ṣe léyìí dà ẹjọ́ gbogbo èyí tẹ́ ń ṣe báyìí tẹ́ bá ń wò mí ẹ má ṣe báyìí ẹni tó ṣoore fúnlẹ̀ ní ó lè padà wá jẹ́ ẹni tó máa help ẹ lọ́la ẹni tó ṣoore fúnlẹ̀ ní tẹ́ máa sọ tọ́ bá dẹ̀ máa sọ ẹ máa gbọ́ mo ti help rí tán tí kò gbè mí gbàgbé ẹ̀ kò sẹ́ni tó help náà tó gbè ṣùgbọ́n ọjọ́ kan àjọ lẹ̀ ń dá ẹ máa kó àjọ yẹn àjọ lẹ̀ ń dá mi mọ́ báwọn èèyàn ṣe ní conscience láyé àwọn èèyàn ti burú jù àgàgà àwọn Nigerians wọ́n ti wicked jù they are so wicked ṣé kí wọ́n ṣọ́ọ̀kì yín ṣàbẹ̀ pé woman yìí tí ò gba lady yẹn láyè dúdú ẹgbẹ́ ọmọ Nàìjíríà ẹgbẹ́ ṣé wàá mọ̀ nǹkan tó ṣe mo sọ fún pé fi lẹ́rẹ̀ǹtì fún òyìnbó kan náà ẹni yóò ń ṣòyìnbó gangan bí àwọn ọmọ Vigo yẹn ni but òyìnbó ni ṣàbẹ̀ pé gbogbo nǹkan tí ò tolerate lọ́wọ́ lady Nàìjíríà yẹn ó dẹ̀ tolerate ẹ̀ pẹ̀lú ọmọ òyìnbó yẹn ó dẹ̀ tolerate ẹ̀ pẹ̀lú lady yẹn sọ pé lady yẹn máa ń gbọ́kùnrin wá ó máa ń gbàlejò ó tún sọ pé lady yóò lè gbàlejò ó ná ọmọ òyìnbó yẹn máa gbàlejò ó máa gbọ́kùnrin wá woman yóò ní lára ó dẹ̀ ní Nàìjíríà ẹgbẹ́ ẹ̀ lára ó dẹ̀ ní Nàìjíríà ẹgbẹ́ ẹ̀ lára ẹjọ́ ṣó dà bẹ́ẹ̀ mo máa sọ kíní kan gbogbo àwọn tó ṣe COS tán wá sílùú yìí wọn ṣe tálíkà ẹ jẹ́ kí n sọ fún yín lẹ́ni wọn kì í ṣe tálíkà ẹ tó lè kó 10 20 million 30 million sílẹ̀ tó fi kó family wọnú bíbá wọn ṣe tálíkà o wọn kì í ṣe tálíkà so ẹ treat wọn mo dẹ̀ mọ̀ pé many of you ẹ̀yin tẹ́ ń wò mí àgàgà ẹ̀yin tẹ́ ń fi lé ìsọnù rent àtẹ̀yin tẹ́ ṣe COS náà tẹ́ bá ti wá ní wọn lára tán tó bá ti débí wọn ò rí lé sùn wọn ò rí iṣẹ́ ṣe àìmọye wọn mo ti sọ fún yín rí wọn máa dúró sẹ́nu ọ̀nà supermarket ni aunty please I need some food tí bá ti wojú wọn báyìí wọ́n dẹ̀ máa ń mọ̀ wá àwa dúdú náà máa wá ń bá o mi mọ̀ bí ọlọ́run bá wọn funfun o wọn lọ bá wọn funfun náà wọ́n máa dúró síwájú supermarket ni tọ́nà máa tọrọ ìbá tí n bá ní máa wọlé máa rà fún wọn máa kó fún wọn ẹ mú wọn wá bí tó ẹ gbowó lọ́wọ́ wọn ẹ sort wọn out ẹ tún wọn máa dẹ́rù bà wọ́n pé ẹ máa pe ilé ńlá fún wọn ṣòfin pé ògbówó ẹ ò tún pe ilé ńlá fún wọn tún dá padà sílé ṣògbò bọ́kọ̀ ẹ máa balẹ̀ ni ìyà tí many people ń jẹ lé ní ìyà nǹkan tẹ́ ti ṣe ni ìyà nǹkan tẹ́ ti ṣe ni Nàìjíríà ẹgbẹ́ ò ní lára sorry òyìnbó ìtòrẹ́ ni ẹjọ́ òyìnbó ò ní lára ó wá ní Nàìjíríà ẹgbẹ́ lára o lè dé Nàìjíríà lọ́la kó wà stranded now kí ló dé ta ṣe wicked báyìí kí ló dé ta ṣe wicked báyìí ẹ wo lady kan dé lu yìí ìgbà tí bàbá yẹn máa mú dé lu yìí òun àtàwọn
àwọn Malawians, àwọn Zimbabweans, ó dàbí àwọn Zimbabwe yẹn níṣẹ́ ń bí. Ẹ jẹ́ kí n dẹ̀ sọ fún yín o, ṣẹ́rí, many of àwọn Naija tó wá mú yín yẹn, many of them are a third party. Ṣé ń gbọ́ mi? Ìkan ṣẹlẹ̀ tó ti ẹ̀gbẹ́jọ́ yẹn wá fún mi, but mi dà pé mi àti girl yẹn àti ní misunderstanding tẹ́lẹ̀. Mo wò pé tí n bá ṣe, wọ́n sọ pé torí misunderstanding tí mo fi ṣe ni. Lady yẹn kò ní COS o. Cream ló ń tà. Cream ló ń tà. Kò ní iléeṣẹ́ kí ẹ o. Bọ̀bọ́ kan wá wà. Ìyẹn wà London. Ìyẹn ló wá jẹ́ third party. Ìyẹn ló gba gbogbo owó àwọn èèyàn. Tó sọ pé mo ní cream yìí, ó máa bá wọn gba COS. Ẹ máa bá mi love and like. Wọ́n gbẹ́jọ́ yẹn wá ń gbà yẹn, lady yẹn dúró sí mi lọ́rùn. Ó sunkún, mo ní mo ní dá sí. Because tí bá bọ́ta ṣe, wọ́n sọ pé bóyá misunderstanding tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ni. Ṣé nǹkan tí mo sọ yé yín? Many of àwọn tó ń gba owó yìí, third party ni wọ́n. Ẹ jẹ́ kí n sọ. Bọ̀bọ́ yẹn àti Zimbabwe ló ní care company yẹn. Bọ̀bọ́ yẹn kàn mọ́ Zimbabwe. Ó dẹ̀ sọ pé òun máa lọ kó àwọn èèyàn wá ní Nàìjíríà. Ó dẹ̀ kóyọ̀dé títí di èní. Wọ́n ti fáwọn girls àwọn ladies ń ṣe. Wọ́n ti fáwọn ladies ń ṣe. Ojoojúmọ́ lọmọbìnrin yìí ń pè mí kí n jọ kí n ṣàánú òun. Ọdún tí ń lọ. Àwọn ò ní nǹkankan, àwọn ò ṣe nǹkankan. Ẹ jọ̀ọ́ ṣó dà bẹ́ẹ̀. Ẹ dẹ̀ máa mọ̀mọ́ gba hard end money àwọn people yìí. In the pretense pé ẹ fẹ́ mú wọn wá. In the pretense pé ẹ fẹ́ mú wọn wá. Ẹ dẹ̀ máa ṣe yamayama. Ẹ dẹ̀ ń sùn, ẹ dẹ̀ ń jí. Ẹ dẹ̀ ru ọjọ́ àti sùn yín. Ẹ dẹ̀ rí pé ìlágùn ẹni ló kó fún yín. Kò tún tó kọ́ mú wọn débi kọ́ má bá wọn wáṣẹ́. Mo bọ́ síta láti wá sọ fún gbogbo yín lẹ́ni. Ẹ̀yin tẹ́ wà ní condition yìí, ẹ̀yin tẹ́ wà ní situation yìí. Ẹ má jẹ́ kán halẹ̀ mọ́ Káyọ̀dé yín. I'm telling you now. Ẹ má jẹ́ kán halẹ̀ mọ́ Káyọ̀dé yín because eventually tẹ́ bá ń sá kiri ẹ jẹ́ kí n já yín sínsìn. Every match no máa ń ṣe òfin tuntun. March tá máa mú yìí, sorry, every March in the end of the year wa. March to March in the year wa ń bí báyìí. Kò dàbí Naija tó jẹ́ pé January to December. March to March ni from April 1st. Ó máa gbé òfin mi wọlé. Ẹ jẹ́ kí n sọ fún yín lára òfin yẹn. Ṣorí ìwọ tó wá sílùú pẹ̀lú COS tó ti ríṣẹ́ up till now, tó ti san tax, tó ti ṣe nǹkankan. Let me just bust your bubble now. Tó bá fẹ́ renew ìwé ẹ, ó máa ní kó wá, ó ti ń gbé àwọn èèyàn padà sílé o. So tó bá sọ pé òun bo wèrè kan tó mú ẹ wá sílùú tó ní ẹ lára, tó ríṣẹ́ ṣe, ó máa pàpà gbé ẹ padà sílé ni. Because ó ti wà nínú record. Ipò wà nílùú. Àwọn òde ní kankan láti lose, ẹ jẹ́ kí n sọ fún yín sìn. Ó máa parọ́ ọmọ yín, ó máa rope yín ni. I'm telling you now. So tó bá rẹ́ nìkan tó ń sọ fún ẹ pé tó bá lọ sọ, ó máa gba ẹgbẹ́ ẹ padà sékò, ẹ jẹ́ kí n sọ fún yín. Fine, mo mọ̀ pé kò sí nǹkan tí fẹ́ padà lọ bá mọ́. Ṣé ń gbọ́ mi? But ó better kẹ́ fẹ́ jó òun náà sùn. Kó gba certificate òun náà. Kó má tún lu àwọn míì jìbìtì. Kíní ti wà for years. Àwọn Indian ń ṣe, àwọn Asian ń ṣe, àwọn African country kéékèèké ń ṣe. Ìgbà tó bọ́ sí ti Naija ní gbogbo ẹdí yan pọnyan ṣan fi ṣe wá ni. Àwa wí tó ẹ sọ pé government ò dá, government ò dá. Àwa gangan ni government. Kí ni ìwà tí ẹ sọmọ làkejì ẹ? Ẹ wò wá tí mo sọ pé obìnrin wù ń sìn. Ṣé kò ń ṣe bully? Irú wọn ló bá bọ́ síta lọ́la tó máa sọ pé lágbájá ìṣe bully, lágbájá ìṣe bully. Ṣé wà tá à ń wù fúra wa gan? Ṣé kò ju wá kíyàn pààyàn lọ? Ṣé kò ju ìwà kíyàn pààyàn lọ? Ṣé rántí pé wọn ò bí èmi sílùú yìí, wọn ò dẹ̀ bí wọn tó ń ṣèkà yìí because àwọn ọmọ ìlú yìí ò ń ṣèkà. Tẹ́ bá ti rí ẹni tó ń ṣe àwọn ìkà yìí, àtọ̀hún rìn wá ni. Ọwọ́ èèyàn kan làwa náà dé sí ìgbà tá dé ìlú yìí. Bàbá mi ò nílé ìlú yìí, màmá mi ò nílé ìlú yìí, ọwọ́ èèyàn kan mo dé sí. Nǹkan kan tí máa ń rò nìyẹn. Tí bá ń ṣe oore pé èèyàn tó dé tí ò níwèé fi ṣiṣẹ́, èèyàn tó dé tó need help, ẹ lọ bí àwọn tó mọ̀ mí, àfi tó bá fẹ́ pa wọ́n wá sọ fún yín. Ìgbà tí mo dé ìlú yìí táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dé, mo máa sìn wọ́n débi tẹ́rù ò ti ní bà wọ́n ni. Èyí tó bá fẹ́ fi ọmọ sí school gan máa dóyá nìṣó ń bẹ̀. Báyìí la ṣe máa ṣe, báyìí la ṣe máa ṣe. Mo dẹ̀ dúpẹ́ fọ́lọ́run lẹ́ni bó tẹ̀ jẹ́ pé wọ́n fi bí ṣú mi ni. Ìyẹn ò sọ pé kí n stop láti máa ṣoore. I keep on telling you. Ìyẹn ò stop me because mo mọ̀ pé tí mò ń ṣe àjọ ni mò ń dá. Ìjọ kan ó máa yield. Ó máa yield.
tí bá fún wọn we kan fi ṣiṣẹ́ máa tún bá wọn wáṣẹ́ ẹ lọ bí wọn wọn ò tí kú mi kò fẹ́ dárúkọ ni màmá fún yín ní back to back màá tún fún wọn we màá tún bá wọn wáṣẹ́ mi ìdẹ́gbà pin lọ́wọ́ wọn ẹ jẹ́ kí tún bọ́ọ̀sì bọ́ọ̀bù yín tí bá fẹ́ lọ sí Nàìjíríà gan nígbà tí bá fẹ́ travel tí mo mọ̀ pé wọ́n máa sanwó wọn èyí tí ò ní kéni o because ó níye kíní tí mo lè ó níye account tí mo lè ní náà but give or take mo ní Lloyds Bank ngbà yẹn mo ní Woolwich yẹn ló wá di Barclays Bank nsìn mo ní Woolwich àbí kò yé yín mo ní Royal Bank of Scotland ngbà yẹn mo ní Nationwide ṣé nǹkan tí mo sọ yìí kò ṣe pé mo need àwọn account yẹn o but mo ṣí láti fún àwọn tó ń lò wé mi yẹn láti fi gbowó wọn because mo fẹ́ jẹ́ kí ọmọ dàpọ̀ má sí ṣe wá láwọn few tó wá kù ṣé ń gbọ́ mi àwọn few tó wá kù tó ní account tó bá fi owó wọn sí account mi ìgbà tí mo lọ sí Naija káàdì yẹn mo láti fún àbúrò mi mo dẹ̀ máa sọ fún àbúrò mi pé jọ̀ọ́ torí Ọlọ́run tó bá ti di jọ́ Friday tó bá ti sanwó wọn èyí tó agency dẹ̀ ní many of them ti schedule tó bá ti di Friday tó ti sanwó wọn jọ̀ọ́ bá mi tètè mú lọ fún wọn má jẹ́ kówó yẹn di 10 o'clock lọ́wọ́ ẹ̀ because àwọn náà fẹ́ san bills tó bá san £101 fún wọn sìn £101.02 máa fún wọn ní £101.50 ẹ lọ bí wọn ì tí kú kí ló wá dé owó tẹ máa gbàgbàgbà tó jẹ́ pé kò dá nǹkan kan fún yín àfọwọ́bà fílẹ̀ ni ẹ wá ní wọn lára ìtorí ẹ ti ṣáájú wọn wà ń lù ẹ ní wọn lára àníkọ́ tiẹ̀ sọ fún lady yẹn ni ó ní òun ó gba lady yẹn sílé ó ń gbowó lọ́wọ́ ẹ̀ ó ń gbowó yàrá kan tó fún o ó tún wá ń sọ fún pé òun ṣe dé lady yẹn rí iṣẹ́ ṣẹmọ̀ ẹni iṣẹ́ ni lady yẹn wá ó ní iṣẹ́ tí lady yẹn gbọ́dọ̀ ṣe ó gbọ́dọ̀ fi kó jẹ́ iṣẹ́ tó lè bá máa jókòó ti ọmọ wèrè tó sọ pé kó máa bóun jókòó ti ọmọ yìí o bàbá ọmọ ẹ̀ wà láyé o wọn kàn sí mọ́ ni o ìyẹn wà mí tó wà o ó lè kó ọmọ lọ fún o just because ẹni ìwà gbalé lọ́wọ́ ẹ̀ ẹjọ́ ṣó dà bẹ́ẹ̀ tí o ṣe pọ̀ fẹ́lẹ́ gbalé fún wọn ẹ̀ tún máa fún wọn condition ṣó dà bẹ́ẹ̀ it doesn't matter fún mi Adéníkẹ́ I have said it I'm not giving any too much let them call this and go and give it to them I've paid my dues at the end of the day gbogbo retí mo ṣe inú ẹ jẹ́ kí n sọ fún yín èmi ò bí mo ṣore ń gbà yẹn ni ṣé mo pé mo ṣẹ̀ṣẹ̀ délùú ni mo dẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbàwé mi ni ṣé ń gbọ́ mi at the end of the day ìgbà tó máa ní kí n sọ táàsì lóòótọ́ táàsì over 40-something thousand lọ ní kí n dá padà ṣé ń gbọ́ mi a gbé lọ sí kóòtù ni mo dẹ̀ sọ fún kóòtù ó gbé mi lọ sí kóòtù mo dẹ̀ sọ fún kóòtù pé mo ti jẹ̀yà ẹ̀ mo ti ṣe so at the end of the day mi fi pòre ni mo ń ṣe fún citizen mi because mo lówó tí mo fẹ́ fún wọn ṣé nǹkan tí mo sọ yẹ yín so don't come on my chat to tell me I'm giving out information do you think I'm stupid like you I'm not giving any information mo ti pay dues mi ẹ̀yin tẹ́ bá wò mí ẹ love and like gbogbo àwọn tó ń wò mí tó ti ń follow mi ti pẹ́ wọ́n máa sọ fún yín gbogbo story tí mò ń sọ yìí ojoojúmọ́ ni máa ń sọ story mi lèmi máa fi ń ṣe example fáwọn èèyàn mo sọ fún pé for almost 5 years ìgbà tí wàhálà yẹn eventually dé ṣé mo sọ fún yín wọ́n revoke ìwé mi nílùú yìí ọdún 5 ni mo fi ṣiṣẹ́ God bless you Omoshalewa Bucknor, my lovely sister. She lives in Manchester. She said, they lie on you in Manchester. Report to Home Office. Thank you, sister. Oh, Tiku. Àwọn ẹlẹ́rìí mi nìyẹn. Ṣé kò tí mo sọ yé yín? For 4 months and 4 years and 11 months, mo fi ṣiṣẹ́ lùí. Ṣé kí n shock yín lẹ́ni? Mi ṣojú o. Tẹ́ bá gbọ́ pé ní BJ ṣojú. Ẹni kan fún yín evidence. Èmi ò ṣojú. Mo ṣiṣẹ́ gbogbo ṣẹ́ ìjọ tí mo ti débi mo ti ṣiṣẹ́ mo sọ fún yín alájà kówó pé kówó lé ló ń pè mí alájà kówó pé kówó lé kò síṣẹ́ tí mo lè ṣe mo máa sọ kíní kan there is dignity in labour torí ẹ̀ ò dírí mi kí n fẹ́ nu tẹ́ńbẹ́lẹ̀ iṣẹ́ oníṣẹ́ I don't do it gbogbo ìtàn máa sọ pé cleaning ló ń ṣe kíní kan ló ń ṣe ó ṣàmówó wọlé ẹni tó jalè ló bọmọ jẹ́ àbíkọ tí mo sọ yé yín 4 years 11 months lọ fi seize ìwé mi nílùú yìí wọ́n revoke ẹni mo ṣiṣẹ́ kò dẹ̀ ṣe pé àwọn tó lówó mi yìí o wọ́n ṣẹ̀bọ̀ wọ́n ti revoke ìwé sọ àwọn náà ti lè ṣiṣẹ́ náà but kí ni mo fẹ́ sọ igi dá ẹyẹ fò ni but mo ò dẹ̀ ti torí ẹ̀ sọ pé sẹ́ ìtorí mo ò ṣiṣẹ́ táwọn dẹ̀ tún ti ń ṣiṣẹ́ ìmí ni wọ́n gbàwé gan mi sọ pé torí ẹ̀ wọ́n ní kí n gba 10 kọ́bọ̀ mi dẹ̀ ti torí ẹ̀ bínú sí wọn ṣùgbọ́n ṣé kí n shock yín
mo sọ fún yín pé ore lóore bá ń wọ́tọ̀ ṣe mọ̀ pé 4 years and 11 months tí mo fi ṣiṣẹ́ nílùú yẹn ṣé kí shock yín ìgbà yẹn gan ni mo wá ní nǹkan jù nínú ìlú yìí nǹkan tí mo wà fọ́ọ̀dì gan nígbà tí mo ń ṣiṣẹ́ ìtọ́rẹ̀ lọ ṣe máa sọ pé more money more problem wọn ò tún fún mi ní benefit o wọ́n sọ fún mi ní pé mi entitled sí benefit because wọ́n ti revoke ìwé mi mo dúpẹ́ fọ́lọ́run mo dẹ̀ dúpẹ́ fàbúrò mi mo dúpẹ́ fọ́lọ́run ogun yẹn pọ̀ ngbà ìtọ́rẹ̀ máa sọ fún gbogbo yín pé mọ story mi ojú tèmi gan ti rí nínú ìlú ojú mi ti rí ṣebí àǹtí ọmọ ṣaléwá ló ń sọ sí yẹn we used to live in Manchester together before she relocated to London. She relocated to London. She's my witness. Mo mweri comfortability èèyàn ni máa wà láyé. Àgàgà tí n bá rí ẹni tó ṣẹ̀ṣẹ̀ dé ìlú. Mo sọ fún yín now, mo pàdé ọmọ kan níbi tí mo ti lọ ṣe training níbi iṣẹ́ mi. Mo sọ fún yín now, mi mọ̀ rí now, mi mọ̀ yẹn rí. Mo kàn rí pé Nigeria ni. Ó tẹ̀ yín gbójú sókè ó ń ṣakọ. Èmi dẹ̀ rí tí bá ti ráwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tó jẹ́ Nigeria, mo máa fa àwọn mọ́ra ni. Mo wá bí mo ní ṣẹ̀ṣẹ̀ dé ni ó ní yẹn. But òun wá jẹ́ student lòun. Ibi tá ti ń sọ̀rọ̀ mo ṣáà sọ̀rọ̀ fún mo gbé délé ńjọ́ yẹn. Mo tún bí ìgbà tí máa fi já mo níbo ló ń gbé ibi tó ń gbé bí 10 minutes sílé mi. Mo ní tá bá lọ́njọ́ kejì mo ní máa gbé ẹ kó dúró sílé. Mo lọ gbé lè náà ṣé mo mọ̀ rí ni. Ìgbà tí máa fi já lọ́sànjọ́ kejì ẹ máa gbọ́ o. Mo rí pé ìgbà tó ń lo fóònù ẹ ti fọ́. Ẹ máa gbọ́ o fóònù ọmọ yẹn ti fọ́. Mo ṣáà pé ó ń tẹ fóònù yẹn. Mo ní fóònù mi máa ṣe é léṣe fóònù yìí ti fọ́. Ó máa gún ẹ lọ́wọ́. Ó lóun ò lówó. Póun ò ní fóònù. Mo ní òkè máa fún ẹ fóònù. Mo dẹ̀ ní Samsung kan tó ti pẹ́ lọ́wọ́ mi nínú ilé. Mo fún Samsung yẹn mo fún ní battery ẹ̀. Àárọ̀ ọjọ́ kejì bí ṣe rí bó ṣe ń wọlé báyìí mo ṣe fún ní Samsung yẹn. Ó wò mí báyìí ó pe mọ́mì ẹ̀ ni. Mọ́mì ẹ̀ sunkún ni. Mo wá sọ fún mo ní òlògùn fún mi o. Mo ní mo mọ ẹ́rí o. Màmá ẹ̀ ti ṣoore síbì kan ni èrè ẹ̀ ló ń jẹ yìí. Mo fún fóònù yẹn máa gbọ́ o. Adélé. Ìgbà tá tún délé. Ìgbà tá débi iṣẹ́ a ṣe training mo tún gbé. Ìgbà tí máa gbé dé ibi tó máa ti bọ́lẹ̀ odindi student mo sọ fún pé gbogbo àwọn tó wá sílùú as student as COS wọ́n ṣe tálíkà o ẹ tó bá lè kó over 10 million 20 million sílẹ̀ tó fi wá sílùú kan ẹ má fojú tẹ́ńbẹ́lẹ̀ wọn wọ́n ń ṣe olóhùn rárá. Ìgbà tó wọn máa fi bọ́lẹ̀ mo rí pé báàgì tó gbé òjòdè ẹ̀rọ báàgì tó gbé ẹ máa wọn báàgì aláṣọ yẹn ni ẹ máa lọ́ọ̀bà láìkẹjọ báàgì aláṣọ ló gbé mo pé padà mo ní kí tó gbégu báàgì ṣé ń gbọ́ mi ó ní báàgì tóun ní nìyẹn pé òun ò lè afford bag for now mo ní òkè má worry ìjọ́ kejì tí mo fẹ́ lọ gbé pé ká because training here was 5 days ìjọ́ kejì tí mo fẹ́ lọ gbé mo ní báàgì ńlé kò ń ṣe designer but ẹ mọ̀ bí àwọn Zara àwọn normal bag tí èèyàn máa kàn gbé lọ síbi iṣẹ́ lálẹ́ yẹn mo dẹ̀ máa ń rà wọ́n sílé náà ipe bí amòlè réyàn lẹ́kọ̀ọ́ tí mo fẹ́ fún mo ní màbá mú báàgì wá ńjọ́ kejì Zara wà ní báàgì yẹn very beautiful bag ó dẹ̀ wà handy ó lè kówé sí gbà tí máa rí ńjọ́ kejì mo gbé báàgì yẹn fún kò believe ẹ̀ ọmọ yìí ké mo ní kó má ké mo fẹ́ lè máa sọ pé mo fẹ́ máa gbóúnjẹ wá fún gan because òun náà ó scott pẹ̀léyàn ni mo máa sọ kinní kan ṣé ń gbọ́ mi ṣorí má ṣoore fólówó o because olówó ti débi tó fẹ́ dé ṣorí ẹ tí ò ní help ẹ má dẹ̀ fìyà jẹ because o tí mọ bí tó máa dé nǹkan tó wà nǹkan tí máa ní lọ́kàn nìyẹn tí n bá rí olówó sìn ẹ rí pé mo máa àdó àwọn tí ò ní gan ju àwọn tó ní lọ I don't worship money mo máa àdó àwọn tí ò ní ju àwọn tó ní lọ because ṣẹ́rẹ́ tó ní yẹn àti mọ capacity ẹ̀ ṣọ́rẹ́ tí ò ní yẹn ni kò máa fi ṣeré because o mọ ibi tó máa dé lọ́la am I communicating o mọ ibi tó máa dé lọ́la o mọ ibi tó máa dé lọ́la ìtorí ẹ̀ la gbọ́dọ̀ ṣe máa ṣe rere má sọ pé torí o ti ṣe rere kan rí kò gbé ẹ́ wọ́n fi bí ṣú ẹni èmi tẹ́ ń wé wọ́n fi bí ṣú mi ibi burúkú wọ́n fi ṣú mi àwọn tẹ́mi fìdí tí mo ṣe àwọn ló tún lọ gbẹ̀yìn fi ọ̀bẹ yìí jẹ mí níṣu they stabbed me ṣé mo kú ni èmi ṣáà ni mo wà láyé lẹ́nu àìmọye accident tó ti rí wa kọjá àìmọye nǹkan burúkú tó ti rí wa kọjá àìmọye ìlú ìbàjẹ́ tó ta lù tọ́lọ́hun ò jẹ́ kó dún ṣòro bí mímọ̀ ṣe ẹni oore tó ń ṣe ni kílítà máa ń nira wa lára ẹ má jẹ́ ká máa nira wa lára mo dẹ̀ sọ fẹ́yìn tẹ́ débí báyìí náà
this is another scenario. Abeg gbọ́ mi. Lady yẹn ló gbàwé. Bọ̀bọ́ yẹn depend lé lórí. Wọ́n dẹ̀ débí ṣe ń gbọ́ mi. Ẹ jẹ́ kí n sọ fún yín sìn gbogbo ẹ̀yin girls tẹ́ dé lu yìí. Tẹ́ feel pé Aristo wà mí kí lẹ máa pè náà. Kí ló máa ń pè àwọn tó ń ṣaṣẹ́wó lẹ́kọ̀ọ́ yẹn, àwọn ọmọ Nàìjíríà tó ń ṣaṣẹ́wó lẹ́kọ̀ọ́ yẹn. Tẹ́rò bí ẹnìkan wà mí tó fẹ́ fún yín lówó. Ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín lẹ́ni. Bọ̀bọ́ yẹn, girl yẹn ló níwèé. Girl yẹn wá depend lé bọ̀bọ́ yẹn. Sorry, lady yẹn ló níwèé. Sister Princess, she knows me. Àwọn náà máa tẹ́ honey Bukky, you have always have a good heart. Thank you, auntie. Eléyìí ò sọ pé ó wá blow trumpet ń bí. Àwọn tí mo ṣàánú fún, auntie kan ti wà rí. Mi ìmọ̀ wọn rí náà, àpàdé náà ni. Single parent ni wọ́n pẹ̀lú ọmọ mẹ́rin. Tí n bá dáná ń gbà yẹn, mo máa ń ṣoúnjẹ, máa ń ṣe caterer. Tí n bá dáná, tó ń jẹ bá kù, máa pààkẹ́, máa gbé lọ fún wọn. Bukky níná ẹgbà temper. Bukky bá mi mú toiletry wá láti ilé, bá mi mú milk wá láti ilé, mi ní mú lọ fún ọ. Máa wọ shop ó jẹ́ 10 pound. Tẹ́ bá dẹ̀ ṣe shopping 10 pound bí báyìí. At least ó wétì dáadáa. Máa gbé lọ fún wọn. Auntie ti wà very very okay sí now. Ṣá sọ̀rọ̀ mọ́ ni. Ha sọ̀rọ̀ mọ́, but yín ò sọ pé kí n yó ore má ṣe. Ẹ jẹ́ kí n fún yín scenario kan. Ẹ̀yin hookup olóṣó ni mò ń bá wí sìn. Ẹ̀yin ọmọ obìnrin tẹ́ wá sílùú ìtẹ́ ń wá hookup. Ó máa gbogbo lọ́wọ́ yín kò ní sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí n sọ fún yín. Lady yẹn ló gba ìwé. Kẹ́mọ̀ pé àwa Nàìjíríà gan à ń ṣera wa. Tá bá dẹ̀ ti ń ṣera wa gan, báwo ló ṣe fẹ́ help wa? Lady yìí ló gbàwé. Bọ̀bọ́ yẹn depend lé lórí. Ṣé dẹ̀ pé lady yìí dẹ̀ débí. Bó ṣe débí báyìí. Ó mì ti bọ̀bọ́ kan. Ṣé ń gbọ́ mi? Ìjọ́ tó máa lọ kí bọ̀bọ́ nílé. Ẹ máa gbọ́ o. Ìjọ́ tó máa lọ kí bọ̀bọ́ nílé. Wọ́n gbé ẹjọ́ ìwá fún mi kí n bá wọn treat ẹ̀ náà ni o. Mo máa sọ fún pé many cases ló máa ń gbé wá fún mi. But I choose my battle wisely. Kò ṣe pé tójó o. Àwọn kọ́kọ́ wà. Ṣé mọ̀, many of these people I don't even know them. Ó lè jẹ́ lára àwọn ọ̀tá mi gan. Ó lè jẹ́ lára àwọn tó ń ṣépè fún mi kiri. Mo dẹ̀ kí n ti torí ìyẹn George ṣe ń gbọ́ mi. Ẹ̀mí mi ló máa sọ nǹkan fún mi. Bẹ́ẹ̀ ṣé wo mi sìn mo kàn lè pick èèyàn kan sìn kí n wọnú inbox ẹ̀ kí n sọ pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀. That is me. You don't have to show me eye service kí tó mọ̀ pé o love me. Oh, kò dìgbà tó bá ń pè mí lójoojúmọ́, kò dìgbà tó bá ń ṣàdúrà fún mi. No. Ọmọ ọgbọ́n ni mí. Ojú mi dẹ̀ ti rí. Now, bàbá yẹn depends lórí lady yẹn. Àwọn tó wà fún COS mo sọ yìí o. Ṣẹ̀mẹ̀pọ̀ lè múra wọn wá. So bàbá yẹn depend lórí lady yẹn. Lady dẹ̀ débí ọ̀lẹ olè. Ó ní iṣẹ́ kékèké kan tó yìí ń ṣe o. Ó wá meet bọ̀bọ́ yìí. Ṣé ń gbọ́ mi? Bọ̀bọ́ yẹn bójá òun ló ní British passport ni o. Bójá ó yá ni o. Ẹ gbọ́ mi sìn ẹ̀yàn ọmọbìnrin àgàgà tẹ́ wá láti Nàìjíríà. Wọ́n máa fi British passport, wọ́n máa fi gbogbo ń dín ní. Àgàgà ìsìn yìí tí ẹ̀ ríṣẹ́, tí ẹ̀ rí COS. Tẹ́ pé àwọn tó fún yín COS gan, wọ́n mú yín débi ẹ̀ rí COS. Opportunity làwọn ọkùnrin ìlú òyìnbó ń lò ń sìn. Wọ́n máa ní kó wá kí àwọn lé, wọ́n máa ní British làwọn. Lady yìí ó lọ ibi tó ti lọ ń kí bọ̀bọ́ yẹn ṣá. Wọ́n ní ìjọ kan bọ̀bọ́ yẹn ju pálí sórí table ìgbà tó lọ kí. Ẹ mọ̀ bí pé kíyàn jáde kíyàn dé kò kàn fi pálí yẹn sórí table. Ṣé ń gbọ́ mi? Bí bọ̀bọ́ ṣe fi pálí sórí table. Bèbí yẹn ti wo pó ti ẹ̀dá bẹ́ẹ̀. Ẹ máa gbọ́ o. Òun níwèé o. Sorry. Òun ní 5 years tán fún o. Èèyàn wá depend lé lórí. Ṣé ń gbọ́ mi? Ṣàdọ̀ wọ́n pé just because ẹ jẹ́ kí n sọ fún ẹ̀yin tẹ́ débí báyìí yẹn. Ṣé láwọn boys tẹ́ ń wò yẹn? Wọ́n máa dó yín. Owó tó tún lọ fi ń ṣiṣẹ́ wọn gbà lọ́wọ́ ẹ̀. Wàá fọṣọ wọn, wàá gbálẹ̀ inú ilé wọn. Ìwọ nìkan kọ́ ló ń dò. Ó kàn use ẹnẹ because ó mọ̀ pé ó nídìí òun. So ẹ jẹ́ kó rí yín pé. Ṣé mọ̀ pé gẹ́ àti girl yìí tí bọ̀bọ́ yìí use ẹ̀ tán. As in tó ti rí pé bọ̀bọ́ yìí tó ti wò pé ó ní British passport pé gbogbo nǹkan tó bá gbà ló máa fi fẹ́. Ṣé mọ̀ bọ̀bọ́ tó depend lé lórí yẹn. Ó dẹ̀ ní kó máa lọ. Ó ní kó máa lọ. Ó ní kó lọ sort ara out. Bọ̀bọ́ yìí wá ń béèrè pé after ọdún 5 táwọn bá fẹ́ gbé wọlé padà ńkọ́. Ó ní kò sí ètò kan òun. Ẹ máa gbọ́ o. Ó lóun ti lẹ́yìn tóun fẹ́ fẹ́. Ẹni tó sọ pé ó fẹ́ fẹ́ tó yẹ pé ìyẹn kàn fẹ́ lo jìbìtì òbò fún ẹni. Ṣé bẹ́ẹ̀ lẹ́rù bí red passport easy ni?
àwọn tó bá nẹ̀mí Ọlọ́run ní ló kàn máa ń yọ̀ǹda ẹ̀ àbí àwọn tó fẹ́ fẹ́yàn genuinely ẹlòmíà fẹ́ genuinely gan ó máa sọ ẹ̀dá singba ni wàá máa sin nítorí ìwé tó fún yẹn wàá máa sin ni ìbùkún Olúwa ní mú nílà láì fi làálàá kan mo máa sọ fún yín Ọlọ́run tó ṣe tiwa yìí Ọlọ́run tó ṣe tàwọn tó kù á ṣe tiyín náà is a matter of time. Am I communicating? Am I communicating? Many of these guys are evil. British P wàá sóúnjẹ fún wọn inú ṣéǹjì tó ń gbà wàá lọ rọbẹ̀ ó lè pẹ́ kó sọ pé lobster lòún fẹ́ jẹ wàá fún because ó ti wò pé 5 years ẹ tó bá ti tán ó kúkú ṣiṣẹ́ á fún ẹ̀wẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi jí dìde ẹ jí nínú ohun ẹ̀ṣẹ̀ yín àgàgà ẹ̀yin ọmọ tẹ́ ń ṣe olóṣó yẹn kò sí olóṣó lu òyìnbó ó ṣe ó jẹ ni ṣèbọ́kùnrin Nàìjíríà yìí ń fún yín lówó àwọn ọkùnrin tí bíbà wọ́n máa tún gbà tọwọ́ yín ni wọ́n máa tún sọ fún yín pé àwọn òǹjọba ẹjọ́ kejì àwọn máa sá eré kiri ìlà ìlò gbogbo ìbá ṣéǹjì tó ṣe tó fẹ́ fi mọ́mọ́ wá tó fẹ́ fi mọ́kọ wá wọ́n á gbà tán lọ́wọ́ ẹ̀ á wá tiẹ̀ bọ́ta wà wá sọ pé ó fẹ́ sunkún ayé tó bá sunkún òun máa pe immigration sí ẹ. tabarẹ tó mú yín wá sílùú tí ò fún yín iṣẹ́ ẹ tètè lọ máa report wọn because tó bá dìgbà tẹ́ máa renew visa yín ṣé ń gbọ́ mi tó bá dìgbà tẹ́ máa renew visa yín tí hours tán ní kẹ́ṣe ò bá ti pé àbí tán pé ibi iṣẹ́ yẹn tẹ́ rí nǹkan kan fi sílẹ̀ as evidence wọ́n máa dá yín padà o mò ń sọ ilé with my full chest ni o wọ́n máa gbé yín padà wọ́n máa gbé yín padà ìwọ tó jẹ́ pé ọdún 3 ló fi wá sílùú yìí tètè lọ wá ibi iṣẹ́ mo dẹ̀ máa sọ fún yín ẹ lọ sí àwọn ìlú kéréje yẹn wọn ò ní fún yín ládúró tabarẹ tó ń tàn yín ipò máa fún yín ládúró wọn ò ní fún yín ládúró I'm telling you for free now tó bá fi pé mo máa já dúró ẹ mo lọ́mọ lọ́wọ́ àti wà tọ́mọ ẹ lọ́ máa jù sékò because ìgbà tó ń bọ̀ ó sọ fún wọn pé wà capable ni ó sọ fún wọn pé wà olówó as a student àtẹ̀yìn tẹ́ jẹ́ student náà ṣàmì pé àwọn dependent yín tẹ́ mú wá títí 2 years tó bá dìgbà tó máa renew visa yẹn tí dependent ò níṣẹ́ ó máa fi wọlé ó máa dá dependent yẹn padà sí Nigeria I'm telling you this for free now mi mọ̀ bí ó wà applicable sáwọn tó gba COS náà but new rules yẹn máa bẹ̀rẹ̀ ní April of 2024 so tó bá ti ń gbọ́ tán ní kó wá àbí tó bá ti mọ̀ pé ọwọ́ ò mọ́ àbí pé ò ní nǹkan tó béèrè tán ní kó wá because ó sọ pé ìlú gan ti wà congested wọ́n ti gbowó yín o nǹkan tí ìlú ìmọ̀ nìyẹn kan máa gbowó ìlú yìí ti wà congested nísìn so wọ́n ń wá gbogbo opportunity láti dáwọn èèyàn padà so tó bá níṣẹ́ báyìí mo máa ń sọ fún yín ẹ lọ sáwọn ìlú kéréje yẹn kò yé yín àwọn outskirts ọ̀nìkẹ́ ẹ lọ síbẹ̀ ẹ lọ sáwọn care homes wọn ẹ lọ síbẹ̀ má lè jẹ́ kán lo jìbìtì fún ẹ pé mú 5,000 pounds wá mú 10,000 pounds wá àwọn máa fún ẹ̀wé àwọn máa fún COS many of them máa gbà yín ni o mo sọ eléyìí o mo dẹ̀ gbọ́ tó ní Scotland náà ìwọ tó bá tí níṣẹ́ báyìí tó yìí ní COS yẹn tó tí níṣẹ́ wọ́n ní Scotland yàn iṣẹ́ pọ̀ ń bẹ dáadáa Scotland náà wọ́n sọ pé iṣẹ́ pọ̀ ń bẹ dáadáa so ìwọ tó bá tí ilé náà dẹ̀ wà ń bẹ kò tí wà congested bí Manchester bí London bí Liverpool ṣé nǹkan tí mo sọ yé yín but many of you ẹ fẹ́ gbé London ẹ fẹ́ gbé Manchester Rome was not built in a day ìgbà tèmi dé Louis àbí kò yé yín ìgbà tèmi dé Louis oko lẹ máa pe Manchester but Manchester ló wá ti di after London òun ni second ní city UK nsìn lẹ́yìn London òun ni second so má sọ pé outside kan òyìnbó kan ò sí ńbẹ̀ ó dry jù Josh ṣé fàájì ló wá ṣe ní bíbá ẹni ṣé fàájì lè wá ṣe ni I'm telling you now tó bá rí ẹni tó gbé ẹ wá tó ti gba gbogbo lọ́wọ́ ẹ tó wá débi ẹ máa gbọ́ nǹkan tó tún máa ń sọ o ẹ máa gbọ́ nǹkan tó náà tún máa ń sọ àwọn tó bá mú ọ wá yẹn o wá ní ó tiẹ̀ dúpẹ́ pé ó ti débi ná ó tiẹ̀ dúpẹ́ pé ó ti débi ná ṣé wọ́n ní Durham náà wọ́n ní iṣẹ́ wà ń bẹ̀ ṣé ń gbọ́ wọ́n ní Durham kò síṣẹ́ ń Birmingham kò síṣẹ́ ń gbogbo bẹ̀yẹn bẹ́ẹ̀ ni wọ́n ní Durham ẹ̀yin tẹ́ ń gbọ́ mí sìn Durham wọ́n ní iṣẹ́ wà ń bẹ̀ náà wọ́n ní iṣẹ́ wà ní Scotland ṣé ń gbọ́ mi because ọdún yìí máa tó pé ẹ máa tó renew ẹ mọ̀ pé tí bá mú anything máa bọ́ta okay wọ́n ní Birmingham is second largest city so after Birmingham is Manchester okay good okay
Exactly. Olanrewaju Dayo. Manchester was so dry 20 years ago, 15 years ago. Sherry biti Manchester tó dry de tó jẹ́ oko de ngba yẹn. Tó bá mú paper lásán, kó sọ pé ó fẹ́ lọ fi register fún iṣẹ́, wọ́n á fún iṣẹ́. Ṣé ń gbọ́? Wọ́n ní Durham dá. Ẹ̀yin tẹ́ ń wò mí because ará oko illiterate ará oko lẹ́lòmíì tó bá sọ pé Durham bẹ́ẹ̀ yẹn ó lè ní kó ṣe UK. Ṣé ń gbọ́? Wọ́n ní Durham, wọ́n ní ṣẹ́wà ńbẹ̀ ó dẹ̀ wà peaceful. Ilé ibẹ̀ ò dẹ̀ tí wọ́n. Wọ́n ní ṣẹ́wà ní Edinburgh náà. Ṣé nǹkan tí mo sọ yé yín? Because